Àwọn onídàájọ́ orí ogún láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kejìdínláàdọ́ta. Nígbà náà ni gbogbo àwọn ọmọ Ísírẹ́lì jáde lọ, ìjọ àwọn ènìyàn sì wọ́jọpọ̀ bí ọkùnrin kan láti Dánì lọ títí ó fi dé Beriseba pẹ̀lú ilẹ̀ Gileadi sí ọ̀dọ̀ Olúwa ní Mispa. Àwọn olórí gbogbo ènìyàn náà àní ti gbogbo àwọn ẹ̀yà Ísírẹ́lì sì pèsè láàrin ìjọ àwọn ènìyàn Ọlọ́run 20,000 ọkùnrin ẹlẹ́sẹ̀ tí ó kọ idà. Àwọn ọmọ Bẹ́ńjámínì sì gbọ́ pé àwọn ọmọ Ísírẹ́lì gòkè lọ sí Mispa. Àwọn ọmọ Ísírẹ́lì sì wí pé, sọ fún wa, báwo ni tiwà búburú yìí ti rí? Ọkùnrin Léfì náà, baálé obìnrin náà tí a pa, dáhùn wípé, mo wá sí Gíbíà tí ṣe ti Bẹ́ńjámínì, èmi àti àlè mi láti wọ̀. Àwọn ọkùnrin Gíbíà sì dìde sí mi, wọ́n sì yí ilé náà ká mọ́ mi ní òru, wọ́n sì rò láti pa mí, wọ́n sì bá àlè mi ṣe ìṣekúṣe, ó sì kú. Mo sì mú àlè mi, mo ké wẹ́wẹ́, mo sì rán an lọ sí gbogbo ilẹ̀ ìní Ísírẹ́lì, nítorí tí wọ́n hu ìwàkiwà àti ìwà wèrè ní Ísírẹ́lì. Kíyèsí, ọmọ Ísírẹ́lì ni gbogbo yín ṣe, ẹ mú èrò àti ìmọ̀ràn yín wá. Gbogbo àwọn ènìyàn náà sì dìde bí ọkùnrin kan wípé, kò sí ẹnikẹ́ni nínú wa tí yóò wọ inú àgọ́ rẹ̀ lọ, bẹ́ẹ̀ ni kò sí ẹnikẹ́ni tí yóò padà sílé rẹ̀. Ṣùgbọ́n nísinsìnyí èyí lé ohun tí a ó ṣe sí Gíbíà, àwa ṣẹ́ kèké, àwa ò sì gòkè lọ síbẹ̀. Àwa ò sì mọ ọkùnrin 10 nínú 100 jálẹ̀ ní gbogbo àwọn ẹ̀yà Ísírẹ́lì, àti 100 nínú 1000 àti 1000 nínú 1000 láti mú oúnjẹ fún àwọn ènìyàn náà wá, kí wọn kí ó lè ṣe nígbà tí wọ́n bá dé Gíbíà ti Bẹ́ńjámínì, gẹ́gẹ́ bí gbogbo ìwà búburú tí wọ́n hù ní Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni gbogbo ọkùnrin Ísírẹ́lì dó ti ìlú náà, wọ́n fi ìmọ̀ ṣọ̀kan bí ènìyàn kan. Àwọn ẹ̀yà Ísírẹ́lì sì rán ọkùnrin sí gbogbo ẹ̀yà Bẹ́ńjámínì wípé, ìwà búburú kí lèyí tí a hù láàrin yín yìí? Ǹjẹ́ nísinsìnyí ẹ mú àwọn ọkùnrin náà fún wa wá, àwọn ọmọ Beliali tí wọ́n wà ní Gíbíà, kí àwa kí ó lè pa wọ́n, kí àwa kí ó lè mú ìwà búburú kúrò ní Ísírẹ́lì. Ṣùgbọ́n àwọn ọmọ Bẹ́ńjámínì kò fẹ́ fetí sí ohùn àwọn ọmọ Ísírẹ́lì, àwọn arákùnrin wọn. Àwọn ọmọ Bẹ́ńjámínì sì kó ara wọn jọ láti ìlú wọn nì wá sí Gíbíà láti jáde lọ bá àwọn ọmọ Ísírẹ́lì jagun. A sì ka àwọn ọmọ Bẹ́ńjámínì lé ọjọ́ náà láti ìlú wọn nì wá, wọ́n jẹ́ 13,000 ọkùnrin tí ń kọ idà, lẹ́yìn àwọn ará Gíbíà tí a kà 700 àṣàyàn ọkùnrin. Nínú gbogbo àwọn ènìyàn yìí, a rí 700 àṣàyàn ọkùnrin aṣọ́sì, olúkúlùkù wọn lè gbọ́n kànnàkànnà bá a fọ̀ràn òwú lí àìtàsé. Àti àwọn ọkùnrin Ísírẹ́lì lé àìka Bẹ́ńjámínì sì jẹ́ 20,000 ènìyàn tí ó ń kọ idà, gbogbo àwọn wọ̀nyí sì jẹ́ ológun. Àwọn ọmọ Ísírẹ́lì sì dìde, wọ́n sì lọ sí Bétíélì, wọ́n sì béèrè lọ́dọ̀ Ọlọ́run wípé, ta ni nínú wa tí yóò tètè kọ́ gòkè lọ bá àwọn ọmọ Bẹ́ńjámínì jà? Olúwa sì wípé, Júdà ni yóò tètè gòkè lọ. Àwọn ọmọ Ísírẹ́lì sì dìde ní òwúrọ̀, wọ́n sì dó ti Gíbíà. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì jáde lọ bá Bẹ́ńjámínì jà, àwọn ọkùnrin Ísírẹ́lì sì tẹ́gun dè wọ́n ní Gíbíà. Àwọn ọmọ Bẹ́ńjámínì sì ti Gíbíà jáde wá, wọ́n sì pa 11,000 ènìyàn nínú àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ènìyàn náà, àwọn ọkùnrin Ísírẹ́lì sì gba ara wọn níyànjú, wọ́n sì tún tẹ̀gùn ní ibi tí wọ́n kọ́ tẹ̀gùn sí ní ìjọ́ kìíní. Àwọn ọmọ Ísírẹ́lì sì gòkè lọ, wọ́n sì sọkún níwájú Olúwa títí di àṣálẹ́. Wọ́n sì béèrè lọ́dọ̀ Olúwa wípé, kí èmi kí ó sì tún lọ bá àwọn ọmọ Bẹ́ńjámínì arákùnrin mi jà bí? Olúwa sì wípé, ẹ gòkè tọ̀. Àwọn ọmọ Ísírẹ́lì sì súnmọ́ àwọn ọmọ Bẹ́ńjámínì ní ìjọ́ kejì. Bẹ́ńjámínì sì jáde sí wọn láti Gíbíà wá ní ìjọ́ kejì. Wọ́n sì pa nínú àwọn ọmọ Ísírẹ́lì 9,000 ọkùnrin, gbogbo àwọn wọ̀nyí ni ó ń kọ idà. Nígbà náà ni gbogbo àwọn ọmọ Ísírẹ́lì àti gbogbo àwọn ènìyàn náà gòkè lọ. Wọ́n wá sí Bétíélì, wọ́n sọkún, wọ́n sì jókòó níbẹ̀ níwájú Olúwa. Wọ́n sì gbààwẹ̀ lé ọjọ́ náà títí di àṣálẹ́. Wọ́n sì rú ẹbọ sísun àti ẹbọ àlàáfíà níwájú Olúwa. Àwọn ọmọ Ísírẹ́lì sì béèrè lọ́dọ̀ Olúwa nítorí tí àpótí májẹ̀mú Ọlọ́run ń bẹ ní ọjọ́ wọn ni. Fínehásì ọmọ Eleasari ọmọ Árónì sì ń dúró níwájú rẹ̀ ní ọjọ́ wọn ni, wípé, kí èmi kí ó hà sí tún gbógun jáde sí Bẹ́ńjámínì arákùnrin mi bí? Tàbí kí èmi kí ó dẹ́kun? Olúwa sì wípé, ẹ gòkè lọ,
nítorí pé lé ọ̀la èmi ò fi lé ọ lọ́wọ́. Ísírẹ́lì sì yan àwọn ènìyàn tí ó bá yí Gíbíà ká. Àwọn ọmọ Ísírẹ́lì sì gòkè tọ̀ àwọn ọmọ Bẹ́ńjámínì lọ ní ijọ́ kẹta, wọ́n sì tẹ́gun sí Gíbíà gẹ́gẹ́ bí ìgbà ìṣáájú. Àwọn ọmọ Bẹ́ńjámínì sì jáde tọ̀ àwọn ènìyàn náà lọ, a sì fà wọ́n kúrò ní ìlú, wọ́n sì bẹ̀rẹ̀ sí kọlù nínú àwọn ènìyàn, wọ́n ń pa gẹ́gẹ́ bí ìgbà ìṣáájú ní òpópó wọn nì tí ó lọ sí Bétíélì àti èkejì sí Gíbíà ní pápá. Wọ́n pa ìwọ̀n 30 ọkùnrin nínú Ísírẹ́lì. Àwọn ọmọ Bẹ́ńjámínì sì wí pé, a lù wọ́n bolẹ̀ níwájú wa gẹ́gẹ́ bí ìgbà ìṣáájú, ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì wí pé, ẹ jẹ́ kí a sá, kí a sì fà wọ́n kúrò ní ìlú sí òpópó. Gbogbo àwọn ọkùnrin Ísírẹ́lì sì dìde kúrò ní ipò wọn, wọ́n sì tẹ́gun ní Báálí-Támárì. Àwọn tí ó wà ní ibùba nínú àwọn ènìyàn Ísírẹ́lì sì dìde kúrò ní ipò wọn láti pápá Gíbíà wá. 5,000 ọkùnrin tí a ti yàn nínú gbogbo Ísírẹ́lì sì lọ sí Gíbíà. Ìjà náà sì le gidigidi, ṣùgbọ́n wọn kò sì mọ̀ pé ibi súnmọ́ wọn. Olúwa sì kọlù Bẹ́ńjámínì níwájú Ísírẹ́lì. Àwọn ọmọ Ísírẹ́lì sì pa 12,000 ọkùnrin ó lé 500 ní ọjọ́ náà nínú àwọn ènìyàn Bẹ́ńjámínì. Gbogbo àwọn wọ̀nyí ni ó kọ idà. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Bẹ́ńjámínì wá rí i pé a ṣẹ́gun wọn, nítorí tí àwọn ọkùnrin Ísírẹ́lì bì sẹ́yìn fún àwọn ará Bẹ́ńjámínì, nítorí tí wọ́n gbẹ́kẹ̀lé àwọn tí ó wà ní ibùba tí wọ́n yan sí etí Gíbíà. Àwọn tí ó wà ní ibùba sì yára, wọ́n rọ́ wọ Gíbíà. Àwọn tí ó wà ní ibùba sì papọ̀, wọ́n sì fi ojú idà kọlù gbogbo ìlú náà. Ǹjẹ́ àmì tí ó wà láàrin àwọn ọkùnrin Ísírẹ́lì àti àwọn tí ó wà ní ibùba ni pé kí wọ́n jẹ́ kí ẹ̀fín ńlá kí ó ru sókè láti ìlú náà wá. Nígbà tí àwọn ọkùnrin Ísírẹ́lì sì pẹ̀yìndà ní ibi ìjà náà, Bẹ́ńjámínì sì bẹ̀rẹ̀ sí kọlù nínú àwọn ọkùnrin Ísírẹ́lì, ó sì pa bí 30 ènìyàn, nítorí tí wọ́n wí pé, nítòótọ́ a lù wọ́n bolẹ̀ níwájú wa gẹ́gẹ́ bí ìjà ìṣáájú. Ṣùgbọ́n nígbà tí àwọsánmọ̀ bẹ̀rẹ̀ sí ru sókè láti ìlú náà wá pẹ̀lú gọ̀gọ̀ ẹ̀fí, àwọn ará Bẹ́ńjámínì wo ẹ̀yìn wọn sì kíyèsí ẹ̀fí gbogbo ìlú náà gòkè lọ sí ọ̀run. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì yí padà, àwọn ọkùnrin Bẹ́ńjámínì sì dààmú, nítorí tí wọ́n rí i pé ibi dé bá wọn. Nítorí náà wọ́n pẹ̀yìndà níwájú àwọn ọkùnrin Ísírẹ́lì sí ọ̀nà ijù. Ṣùgbọ́n ogun náà lépa wọn kíkan, àti àwọn tí ó ti ìlú wọn nì jáde wá ni wọ́n pa láàrin wọn. Bẹ́ẹ̀ ni wọ́n rọ̀gbà yí Bẹ́ńjámínì ká, wọ́n lépa wọn, wọ́n tẹ̀ wọ́n mọ́lẹ̀ ní ibi ìsinmi lé ọ̀kánkán Gíbíà sí ìhà ìlà oòrùn. 9,000 ọkùnrin ló sì ṣubú nínú àwọn ènìyàn Bẹ́ńjámínì. Gbogbo àwọn wọ̀nyí lé akọni ọkùnrin, wọ́n sì yí padà, wọ́n sá lọ sí ìhà ijù sórí òkúta Rímónì. Wọ́n sì ṣá 25,000 ọkùnrin nínú wọn lé òpópó. Wọ́n lépa wọn kíkan dé Gídómù, wọ́n sì pa 60 ọkùnrin nínú wọn. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ni ó ṣubú ní ijọ́ náà nínú àwọn ará Bẹ́ńjámínì jẹ́ 12,000 ọkùnrin ó lé 1,000 tí ó ń kọ idà. Gbogbo àwọn wọ̀nyí lé akọni ọkùnrin. Ṣùgbọ́n 600 ọkùnrin yí padà, wọ́n sì sá sí ìhà ijù sí ibi òkúta Rímónì. Wọ́n sì jókòó sínú òkúta Rímónì ní oṣù 4. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì padà tọ̀ àwọn ọmọ Bẹ́ńjámínì, wọ́n sì fi ojú idà kọlù gbogbo ìlú àti ẹran àti ohun gbogbo tí wọ́n ní. Gbogbo ìlú tí wọ́n rí ni wọ́n fi iná kún pẹ̀lú.